Bàtúnkẹ́ sókè wípé bàbá ṣe púpọ̀ fún mi nítorí. Ẹ ǹlẹ́ o, ladies and gentlemen, èmi tún yín o, Tásíkò bàbá táwà, bàbá yín mo tún dé o. Ìjẹ̀bú ṣe dárí kọfà, ibú owó bàbá tà rí ní ẹkùn ọkọ tẹ̀ wá. Ẹ tún káàbọ̀ o lórí àkọ́tún ètò eléyìí tí mo pè ní ìwé àwọn àgbà. Ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kẹwàá tó kà báyìí pé tí ẹlẹ́kún bá ti dákẹ́ ẹkún funfun, kò yẹ kí alágbàsún tún máa sun àsun dákẹ́. Ẹ pẹ̀lẹ́ o, alágbàsún, Mrs. alágbàsún. Kí ni ìtumọ̀ ẹ̀? Kí ni ìtumọ̀ alágbàsún o? Àwọn kan wà tó jẹ́ pé láyé wọn à rí nǹkan méjì tí máa fi ràn yàn lọ́wọ́ ju ẹkún lọ. Bó o nílò owó iléèwé ọmọ rẹ, wọn à ní fún ọ. Bó o bá nílò nǹkan, wọn à ní fún ọ. Kò sí nǹkan méjì tó lè fi ṣe ìrànlọ́wọ́ fún yàn ju pé bí kán máa bá yàn kẹ́dùn, kán bá yàn sunkún. Wọn à ní ráyè ilé yín o, wọn à ní ráyè ilé tèmi náà o. Tí ẹlẹ́kún bá ti dákẹ́ ẹkún sun, kò yẹ kí alágbàsún kó máa sun àsun dákẹ́. Owó ìkìlọ̀ ní, owó ìmọ̀ ìwọ̀n ara ẹni ní, owó ìmọ̀ ìwọ̀n ara ẹni. Kí ló dé? Gbàràn mi ṣe á dẹ lẹ́rù, àṣejù ẹrù mi pọ̀. Aláṣejù tí pọkọ ní bàbá orí ọ̀pọ̀lọpọ̀. Kí ló dé? Ẹ fẹ́ jọyè òbẹ̀rẹ̀kún sunkún kẹ́rù òbẹ̀rẹ̀kún. Ẹ máa calm down o, ẹ wọ́n mi sísan. Níwọ̀n rí nǹkan dùn mọ́ alábàáṣepẹ̀, alábàáṣe. Tí ẹ bá ṣe nǹkan níwọ̀n, ẹ ní pẹ́ di aláyanjú rẹ o. Ẹ ní pẹ́ di alábùkù lójú àwọn tí ti ń fẹ́ràn yín o. Torí ìdí ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, díẹ̀díẹ̀, jẹ́jẹ́ mìíràn àwọ̀ bí àṣà àwọn ègùn. Níwọ̀n rí nǹkan dùn mọ́. Torí ìdí rẹ̀ ní ìwé àwọn àgbà orí kìíní ẹsẹ̀ kọkànlá ló ṣe sọ pé bí ẹlẹ́kún bá ti dákẹ́ ẹkún sísun, kò yẹ kí alábàásún kó tún máa sun àsun dákẹ́. Kò yẹ kí alábàásún máa sun àsun dákẹ́. Ẹni ẹ bá tẹ̀lé, ẹni ẹ bá lọ ràn lọ́wọ́, oníkẹ́ ẹ máa wò bó bá ṣe nǹkan ẹ máa rẹ̀ díẹ̀, ẹ̀yin ẹ máa calm down. Ẹ gẹ̀ẹ́sẹ̀, níwọ̀n ní nǹkan dùn mọ́, ẹ ṣe pẹ̀lẹ́ o. Tèmi ti yín tòótọ́ o, ọ̀rọ̀ mi ò rópin sí yín o. Èmi bàbá yín náà ni o, Tásíkò bàbá táwà, Ìjẹ̀bú ṣe dárí kọfà, kúrúkù jẹ́jẹ́, bàbá tààrí sí. Ẹ wò, àgbo ni tán lórílẹ̀ o, ẹ ǹlẹ́ ń bẹ̀ o, ẹ kú kalẹ̀. Àmúyẹ.